kò sẹ́ni tí ò ní jẹ breakfast àsìkò tí kálukú jẹ ìdí tó fà á tó fi yàtọ̀ mọ́kànlá kó jọ yé gbogbo wa. Nẹ́tíwọ́ọ̀kì yàn dára. Nẹ́tíwọ́ọ̀kì olólo. MTN. Breakfast day ọkọ̀ jíjẹ ní 6:30. Àgọ́ mẹ́fà náà. Ẹ má jẹ ní ọkọ̀ olùbẹ̀jẹ̀. Torí pé lọ́wọ́ kan níṣẹ́ kò lè gbọ́dọ̀ pẹ́. Tó bá ní ìsì ọkọ̀ ọjọ́ lọ. Mélòó ní ìjẹ lágo méjì àbọ̀ àárọ̀? Torí pé máa ń wọṣẹ́ lágo mẹ́sàn-án. Èèyàn tó pẹ́ kó tó jí. Ó jí láago mẹ́sàn-án pápálá. Ó jẹ tiẹ̀ láago mẹ́wàá. Níṣe náà jọ jẹun. Kò sẹ́ni tí ò ní wọlé sùn. Èèyàn tó tẹ́ pálí sábẹ́ ìpàdé tó sùn. Àtẹni tó sùn nínú mansion. Àìdé wá sí ìwọ́n jọ sùn ni. Fíjẹ́ sànà ìbò ni wọ́n wí. Ẹni bá wá gbà pọ̀ lọ́run ló lo gbogbo. Ó gbogbo tọ́lọ́run ni. Ẹ̀gbọ́n sọ pé ẹ̀jẹ̀ rẹ̀ ń tẹ̀lé nílò. Ìyá ńláyọ̀, alálẹ̀, kò ní lálẹ̀, ó kó sí. Gbogbo dandan tó ń ṣe láyé, wà á ṣe nírọ̀wọ́ ránṣẹ́ láì kánjú. Bẹ́ẹ̀ ni mo ṣe ṣe tèmi ọmọkànlá àràbà bí ọ̀pá orin ní ṣíṣẹ́ tẹ̀lé. Adoni. Èèyàn tó ra mọ́tò tuntun 2020 model ní ìyá 2020 ọkọ̀ ló rà. Èèyàn tí ò tí ì lówó ra mọ́tò títí di 2023 gbàtọ́ kọ́ fara owó 2023 model mọ́tò ló rà. Àsìkò kálukú ló yàtọ̀. Irú tó já tuntun lójú ẹnìkan o, tó já lòkùn lójú ẹlòmíì. Àlòkù àná tuntun ẹni. Bá a ṣe báyé ni ọ̀pẹ ni ká máa dún. Ká ṣàmà dúpẹ́. Èèyàn tó bá ń dúpẹ́. Ṣé o lè ṣe kó má ṣe dúpẹ́? Ọ̀tún ọ̀tún ni yóò máa kórè o, ni yóò máa kórè. Gbogbo yín pátápátá. Àjọ nílùú pátápátá. Nílùú Nàìjíríà. Látòrí ààrẹ kù. Rẹ̀mí lẹ́kùn wọn là á ṣubọ̀. Ààrẹ mú mi kọ́ padà òun lórí pátápátá. Àdìsọ́lá Adéèdì. Ẹ̀dí ọmọdé kẹ́yìn ó kí ẹ bá mi. Àtàwọn àgbà tó sì pẹ́ lórí èpè. Wọ́n jí lọ o. Wọ́n ṣe dandan lórí ìlú. Láàkí gbogbo wọn délé Abíọ́dún. Wọ́n jẹ́ ẹja o. Ọkùnrin tó yẹ ajagun. Gbogbo ẹ̀yin bàbá bàbá. Láti kékeré, lèmi ti dúró fún fújì. Ẹ̀dẹ̀ kọ́ mi fara gbà mí pọ̀ mọ́mọ́tọ́. Àìdé yín ọjọ́ òwúrọ̀ gbọ́gbọ́ náà àgbà bí ọgbà máyégún jẹ́ àgbà bí.
àrẹ̀mú ni wọ́n máa sọlẹ̀ fún gbogbo nílùú pátápátá rẹ̀mí lẹ́kùn ọ̀la àṣùkò òde kọ́ máa dà ó kí ẹ àrẹ̀mú. Àyìnlá mi kọ́ yìí jì ló ṣáájú báyìí lórí ìfújì. Ṣé wọ́n ní ọ̀túnwẹ̀tì kò ní kú mọ́ yín lọ́wọ́? Ó ti ṣe o. Lèmi ṣe ń dúpẹ́ Ọlọ́run mi ìgbà gbogbo. Wọ́n dábàá bàbá ká márùn-ún mi. Ọlọ́run ló sọ láàfin ti araba mi. Níwọ̀n ìgbà tó jẹ́ wípé wẹ́rẹ́ ló ní fújì. Àwọn tó ń wẹ́rẹ́ ìjàta. Ọlọ́run wá gbogbo ajíwẹ́rẹ́ ajísàmì. Ó gbé Músíkírù ní àgbẹ̀ ìka. Òun wá gbẹ̀fẹ́ èmi araba bí. Èmi jọ Ọlọ́run àtàwọn. Gbogbo dọ́ládọ́lá bọ́lá ayìnbọn ni. Irú ẹ̀kọ́ fowó ẹ̀rà tèmi dá mi lójú. Adúní lẹ́mi bá lọ́wọ́ alábàápí wọ́n fowó ẹ̀rà ayìnbọn ni. Gbogbo ìpàdé bá ń jẹ́rìí fúnra mi o, inú lé. Alábà ti ṣe pẹ̀lẹ́ o. Alábà ti ṣe pẹ̀lẹ́ o. Òkè àpàlọ́. Akirija wendo ande, aidede masori konu mode, mode kala no mate oko, mode kala no mate yama, mode bobo ni fawalari, mode jora ngani sila, aku mau ngeko, aida ini. What do you want?
láì kú mi ẹni kan lè ṣe lọ sí. Àpọ́nlé ara gbogbo, àbùkù ara gbogbo. Àlápọ́nlé ara gbogbo, àbùkù ara gbogbo. Àpọ́nlé ara gbogbo, àbùkù ara gbogbo. Agogo bọ́ọ̀lù méjìlá ó padà wá lọ. Àpọ́nlé ara gbogbo, àbùkù ara gbogbo. Àpọ́nlé ara gbogbo, àbùkù ara gbogbo. Agogo bọ́ọ̀lù méjìlá ó padà wá lọ. Àpọ́nlé ara gbogbo, àbùkù ara gbogbo. Àlápọ́nlé ara gbogbo, àbùkù ara gbogbo. Agogo bọ́ọ̀lù méjìlá ó yóò padà wá lùkọ́. Àpọ́nlé ara gbogbo, àbùkù ara gbogbo. Àpọ́nlé ara gbogbo, àbùkù ara gbogbo. Agogo bọ́ọ̀lù méjìlá ó yóò padà wá lùkọ́. Ẹ bá bá tẹ̀síwò yàgò ènìyàn mi. Yóò máa ṣọ̀fẹ̀ ìbọn bàtà ló máa yẹ. Ẹ bá bá tẹ̀síwò yàgò ènìyàn mi. Yóò máa ṣọ̀fẹ̀ ìbọn bàtà ló máa yẹ. Ọ̀dọ̀ bàbá tẹ̀lú òde ìdúgbò ọmọlá ń gbé. Àgbẹ̀rí sílẹ̀ àgbẹ̀ òun àgbẹ̀ òun. Ìjọba Fúlàní ó dàgbà. Ìyàn funfun ní inú odò. Ìjọba òkú sọ̀ra. Ẹ̀wọ̀n Henry nínú súùtù. Ìkòkò lọ́ba ẹran níbẹ̀. Àlàńlọ́lọ́wọ́. Òwe lẹ́sìn ọ̀rọ̀. Ọ̀rọ̀ lẹ́sìn òwe. Àlàńlọ́lọ́wọ́. Òwe lẹ́sìn ọ̀rọ̀. Ọ̀rọ̀ lẹ́sìn òwe. Ènìyàn ló lájú òpin kò ṣe dé. Àìdèmí ló lọ́nà kò jẹ́ pọ̀pọ̀ ńlá. Èmi lápẹ́ olóhùn bí ọjọ́ mi, ìpàdé lè lórí. Sórí iṣẹ́ wọ́, iṣẹ́ wọ́, iṣẹ́ pa, iṣẹ́ wọ́, inú ẹ̀ ńlá wàhálà.
bí wá bí. Ìgbóhùn ni mo máa mú kọ́ àràbà bí. Ẹ wá ní ọtí rẹ̀, àìdè bàbá mi bàbá jẹ́. Àbùkù abẹ́rẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ tó lè kọjá. Bọ́sù wá kọ yẹ pẹ̀pẹ̀. Ìlú máa ń ṣe gbẹ́gbẹ́lẹ́ àgbèsè ẹ̀mọ́ ẹ̀yà wa. Àwọn ìwọ̀n náà kọ́ wọn ṣe pamọ́ náà. Bẹ́ẹ̀ni wọ́n ní wàlẹ̀ ẹgbẹ́ nígbà fún wa. Àwọn àgbẹ̀ olóhùn fi ọjà máa bá délé òbí. Kò sáwọn kan tó máa dọ̀bọ̀ ẹ̀ kò mọ̀ ní ẹ̀ dájú. Lóṣì tí wọ́n ṣì ń bẹ níbọ̀ pẹ̀lú adé ọba. Àwọn àgbẹ̀ olóhùn fi ọjà máa bá délé òbí. Ló ládùn kàkúyàkúyàkú. Ẹranko tó bá ń bẹ̀ láti jù wá tẹ̀wé ìbọra. Nígbà ìṣeré mi,
Ojo bàtìlá máa rọ lólùfẹ́ mi. Ojo bàtìlá máa rọ lólùfẹ́ mi. Aya tètè dàbí ara. 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 Àṣà Olúwa ni. Àní bí mo ṣe ń lù. Àṣà Olúwa ni. Ayọ̀kẹ́ bí mo ṣe ń kọrin. Àṣà Olúwa ni. Lẹ́sẹ̀ àní bí mo ṣe ń tẹ̀lé. Àṣà Olúwa ni. Rọ́dà mi bí mo ṣe ń kọrin. Àṣà Olúwa ni. Àti pé bí mo ṣe ń sọ̀rọ̀. Àṣà Olúwa ni. Àti pé bẹ́ẹ̀ ni ṣe ń lù. Àṣẹ Olúwa ni. Àwọn sáńdì kò tó lè wé. Bàbá mi yà tó bàjá o. Ìjọ lọ́jọ́ rere má lè bí ẹ̀ ìjọ lọ́jọ́. Bàbá mi yà tó bàjá o. Ìjọ lọ́jọ́ rere má lè bí ẹ̀ ìjọ lọ́jọ́. Ọ̀tún àtúrú ṣe gbogbo ti gbogbo láti ṣe kúrò ṣe máa ti Nàìjíríà yóò ṣe fọ́jẹ́ ọkọ̀ tí mo kẹ́mi ní ìṣù ìdí ayára tí mo kẹ́mi máa ṣe ẹ́sítà yóò ṣe. Baba Angel, Baba Rema, Baba Christina. Ẹ̀kọ́ Uche yóò ṣe. Àwọn tó bá kọ́lé KB Motors. Àwọn tó bá kọ́ ní Davis yóò ṣe. Èyàn ti jẹ́ bọ́. Èyàn ti sanwó agbópe. Èyàn kẹwàá ní ọtí ara nàbí. Àwọn títí Nàìjíríà yóò ṣe. Ó gbogbo ti yí padà o. Àpàsìkò náà sí ìdàgbà ẹ̀rọ bí. Ìgbà yẹn tún wà lára ọ̀gbìn o. Ṣé èmi? Ṣé èmi? Èèyàn ti fẹ́ mi Davis. Ṣé èmi? Èèyàn bá dé o. Èèyàn bá dé o. Olóyè àdé orí ọ̀bí. Àti ìtajà pẹ́ lọ́wọ́. Èèyàn bá dé o. Olóyè àdé orí
kí. Bí mo ṣe ń kọ́ àṣà ìlú wà ní. Àbí bí mo ṣe ń pèdè àṣà Olúwa ni. Bí mo ṣe ń kọrin mi àṣà Olúwa ni. Àti pé bí mo ṣe ń pèdè àṣà Olúwa ni. Torí bí mo ṣe ń kọrin mi àṣà Olúwa ni. Àti bí mo ṣe ń pèdè àṣà Olúwa ni. Àwọn aṣáájú kò pè é kó tó lè wẹ́. Come on.